máa lọ lọ́pẹ́ mo mọnú o mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní aláwọ̀ mo dúpẹ́. aláwọ̀ mo dúpẹ́ wáìdù ó ṣe èmi máa lọ lọ́pẹ́ mo mọnú o mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní aláwọ̀ mo dúpẹ́. Àdùkẹ́ Rúkáyátù Lábísí ọmọ rẹ̀ mú Gàwátì ọmọ Mọ́súnmọ́lá Rúkáyátù mi Àdùkẹ́ ọlá màmá Ibrahim ní owó màmá Mọ̀sídà ọmọ bàbá onínú rẹ̀. ẹ̀yin tèmi ẹ̀mọ̀ pé mi kì í disappoint ẹ̀mọ̀ pé ní tí tó bá ti ń bọ̀ láti ilé iṣẹ́ wọ Òkìkí fíìmù Àpèrire mákẹ́tà ẹ̀mọ̀ pé kò ń ṣe ǹjẹ́ wọn máa wò pé ó rí báyìí ó rí bákan àmọ́ lọ́tẹ̀ yìí mo wọnú odò mo á lọ gbá àwọn ẹja ńlá big fish Àlàó Màláíkà jòwújòwú ó jòwú jù ẹ ti ń gbọ́ pé Àlàó jòwújòwú 3 ọ̀gbẹ́ni akọgbà jáwọ́ kò lọ́wọ́ mi jáwọ́ tó èkánná lẹ́yìn mi jáwọ́ Àlàó lólùfẹ́ mi ìfẹ́ ayé mi ṣàníyẹn Màláíkà gbogbo fẹ́ yẹn ó fẹ́ lù mí pa náà ní ẹ má wọrí Àlàó Patrick ó dé tán Saoty bàbá bí bàbá bó bá gbogbo ẹ̀yọ́ ọlọ́tẹ̀ tẹ́ má ní Saoty ò mọ́jó tó bá wojú ọpẹ́ wàá rẹ̀yìn wàá fẹ́ kú pé yéè Saoty ti dójú táwọn ọ̀tẹ̀ ó jójú ìjọ pẹ́ lélẹ́yìí ẹ lọ rà ẹ ṣá ẹ bá wò ẹ máa mọ̀ pé èyí tí mo bọ̀dá wa màlá ijó gangan la bí làwọn. Àlàó Sulemana mi ọlọ́pẹ́ ni mi ẹ̀dá tó mọ̀ dúró ìyẹn lọ pẹ́ Àlàó original. ní olóhùn méjì yìí tójú ju ọpẹ́ ijú ọpẹ́ ò là mú wa lọ tẹ̀yẹ èmi ní kọ́kọ́ Màláíkà Àlàó ẹ̀yin tèmi ẹ̀yin bàbá yìí yà wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ̀wọ̀n wà nílẹ̀ èmi ọmọ yìí ní Sùláímọ̀nù Àlàó Adékúnlé Màláíkà kí ànábì aláìlúwà original tí gbogbo èèyàn sọ èmi ní o èmi náà tún kọ́ Ọlọ́run ní àtẹ̀yìn náà tó bá sẹ́yìn kò sábà tó rà ní kò lè dá ṣe o ṣe mọ̀ pé ìyá mi ó ní kí mi ká wà ń bẹ̀ kí ni kọ́ wà ń bẹ̀ Àlàó jójó èyí lọ́wọ́ yìí tẹ́lẹ̀ tẹ́ǹkù tá à ń sọ pa yìí ìjọ ọpẹ́ ni. ìjọ ọpẹ́ yá ẹ bá mi jó ẹni mo rí Ọlọ́run kó bá mi jó ìjọ ọpẹ́ yá ẹ bá mi jó ẹni mo rí Ọlọ́run kó bá mi jó Ọlábísí Rúkáyátù kó bá mi jó ẹni mo rí Ọlọ́run kó bá mi jó Saoty Arẹwà wá bá mi jó ẹni mo rí Ọlọ́run kó bá mi jó. Alhaji Arẹwà ojúlówó ọmọ ọgbọ́n bàbá bíbú bàbá bíbá bàbá máa bú bàbá máa bú bá aṣogoro àjìbọn alákùlẹ̀ alẹ́ ọ̀pẹ́ dídá dandan mà ní bóyá òun fẹ́ rú. ijó ọpẹ́ ni eléyìí tí àtòrí ẹ̀ wà ní location yìí ẹ ṣáà tí wọ́n pe location làwà ó ní agbára àyàwó lóyìnbó àyàwó ìwárò wọ́n ṣáà jíjó ọpẹ́ yìí náà ló ṣáà ṣe pé ọlọ́pẹ́ lè wà tí mo ní ọpẹ́ yìí tẹ̀ ń wù mí lé náà ọlọ́pẹ́ ni Ọlọ́run ṣòro fẹ́ fi wọ́n tó lè yàrá ìwé fún mi. so ṣáàlà mi láti láì lè ṣe kún náà tó máa ń tó oríṣiríṣi ara iléeṣẹ́ Òkìkí films àwọn náà ni ṣe ni mo wá surprise àwọn èèyàn Saoty ò lè jó Saoty ò lè jó Saoty ò lè jó mo jó àwọn èèyàn ti rò pé ṣe mọ̀ Màláíkà ijó ni àgbérúkà náà tí wọ́n bá ti wọlé iṣẹ́ Òkìkí ó máa mọ̀ jó wọ́n máa ń jó gan Saoty yìí náà nìkan ni àwọn èèyàn ti bá wò pé báwo ló yẹ fẹ́ ṣe ṣé wọ́n lè gbé sẹ́yìn mo fakọ́ gbé Ọlọ́run mo fakọ́ gbé mo fi akọ́ gbé gan ni o àwọn méjèèjì tó gun aláìwọ̀n ọjọ́ tó mi wọ́n máa yà yín lẹ́nu ẹ̀ tí ìwà mi wọ́n ọjọ́ tó mi Ọlọ́run wọ́n ọjọ́ tó mi. bí mo ṣe ń jó tínú mi ń dùn èrè tí mo rí ló jẹ́ kí n yọ̀ abonírejó tó ń bá mi yọ̀ kiri ó kárí kájọ́ mi àyọ̀ ká má rògùn kárí bọ̀nù ká ṣá máa yọ̀. mo máa jó mo máa yọ̀ Saoty àgbà Arẹwà ọmọ Ọlọ́run bá pa mí lẹ́kùn ẹ jẹ́ kí n jó. ṣọlọpẹ́ ni wọ mo ṣú ọ̀pọ̀lọpọ̀ ní inú ilé tó bá jẹ́ pọ́lọpẹ́ ní ilé ijó ọpẹ́ yìí kó tó jáde ẹ ti máa béèrè fún má fẹ́ kó yé yín o ẹnìkan ṣó yẹn náà ni o Òkìkí Films and Records ọ̀gá pátápátá ṣe mọ̀ pé àwọn
àwọn selected things wà táwọn kan wà tó máa ń ṣe Òkìkí tó wà selected ṣe àwọn Òkìkí films ní òun náà là ń sọ̀rọ̀ ẹ̀ Sunday Ẹ̀san ogun tá a bá ṣe kárọ̀ ti gbé kíni Ẹ̀san Ake orúkọ ló ń rọ̀gá wa o Òkìkí films ní òun ló máa gbé jáde Òkìkí films àrẹ́kọ̀ ìjọ ọpẹ́ ẹ̀ náà dà ìjọ ọpẹ́ ẹ̀ náà ni ìwé jẹ́ nìyẹn. mo máa jó mo máa yọ̀ tọ́lọ́run ìbámi lẹ́mú máa jó. ẹ má wọrí yóò ti jáde tán ìjọ ọpẹ́.